tí wọ́n trust anybody mọ́ ilmiyan kò sẹ́ni tó lè wà idariyan bàbá ò fìgbà kan fi tasawufu lẹ̀ wọ́n fìgbà kan fi lẹ̀ láyé. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala ashrafil mursalin. Ada ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. A tọrọ ìkẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àlékún kẹ́ àlékún gẹ̀ kó máa bá Ànábì wa Muhammad àti gbogbo ará ilé Ànábì wa Muhammad àti gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ lọ́dọ̀ àwọn sàhábí Ànábì wa Muhammad tó fi dọ́dọ̀ bàbá Maulana Sheikh Adam Abdullah Al-Alori. Àlékún kẹ́ àlékún gẹ̀ kó máa bá bàbá onímọ̀ lágége albarka ọlá Ànábì wa Muhammad. Àwọn arúgbó wọn méjèèjì tí wọ́n ṣe mímọ̀ kalẹ̀ ọ̀rọ̀ bá wa ṣàlékún kẹ́ wọn. Wọ́n alfa tí bàbá Maulana Sheikh Adam tí wọ́n mú mi mímọ̀ lára wọn lọ́dọ̀ wọn Ọlọ́run bá kẹ́ gbogbo wọn àti gbogbo àwọn ọmọ kéwúre tí wọ́n ti lọ lójú ọ̀nà Islam lára Maulana Sheikh Adam ìkẹ́ Ọlọ́run kó máa bá ogun alápapọ̀. Bàbá wa àgbà Maulana Mudiru Markaz àlékún ìṣọ́ Ọlọ́run àlékún àbò Ọlọ́run àlékún dáàbòbò rẹ̀ Ọlọ́run má ká kúrò lórí bàbá Mudiru Markaz ńgbà kankan àlékún àsọ̀bádé àlékún oríire àlékún dùnú Ọlọ́run má jẹ́ kúrò nù lé wọn ní ṣẹ́jú kan albarka ọlá Ànábì wa Muhammad. Gbogbo ayé ti jókòó lórí ẹ̀kọ́ tí bàbá láyé máa ń kọ́ wa ní gbogbo ìgbà Madil Markaz hadiruhu wa mustaqbaluhu. Wọ́n ti jókòó láti fẹ́ gbọ́ ẹ̀kọ́ náà bí bàbá ṣe máa ń kọ́ wa àmọ́ kíní kan ní máa ń wọn àwọn èèyàn púpọ̀ lára bàbá láyé òun náà ní gbólóhùn àláfíà gbólóhùn ìkẹ́ni gbólóhùn àláfíà ni gbogbo ayé fẹ́ gbọ́ lẹ́nu bàbá mi àgbà láyé akramakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Bàbá láyé ní àwọn yàndá fọ́mọ àwọn almustaqimu billah kí àwọn náà sálámà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Bàbá láyé láwọn yàndá fọ́mọ àwọn bákaná almuhaddith kana sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run a mọ̀ wípé mímọ̀ yìí Ọlọ́run ló fi ṣàánú bàbá láyé Ọlọ́run máa wà gba mímọ̀ yìí lọ́dọ̀ wa albarka ọlá Ànábì wa Muhammad. Ẹ̀kọ́ tẹ́ ń kọ́ wa náà àwọn èèyàn ti mú gègé wọ́n ti mú ìwé tí a máa fi ń kọ́ mímọ̀ kalẹ̀ lórí Madil Markaz hadiruhu wa mustaqbaluhu. Ẹ ṣàlàyé fún wa ní ìjókòó tó kọjá bí bàbá Maulana Sheikh Adam irú títọ́ tí wọ́n fara kín tí wọ́n bá pàdé lọ́dọ̀ bàbá wọn gangan almarhum Sheikh Abdul Baqi ẹ̀yìn nàná rẹ̀ fún wa. Ẹ wá rí pé ẹ ṣàlàyé fún wa pé bàbá wọn dojú wọn kọ bí owó ibi mímọ̀ kákọ̀ nǹkan káhàntú káhànkan kákàtírà òun náà ló wà nínú tí ó gbé personality wọn dókè. Ibi tá a fẹ́ jẹ́ kí ẹ bá ṣàlàyé lónìí sáà òun náà ni pé bàbá Maulana Sheikh Adam báwo ni wọ́n ṣe ń lo ojúmọ́ wọn títí fi dalẹ̀ yawmiyatul ilori akramakumullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bọ́n ṣe ń lo yawmiyati wọn Naam. máa pín sí ìpele mẹ́ta. Akramakumullah. Ìpele àkọ́kọ́ ńgbà tán bẹ̀rẹ̀ Markaz Naam. máa ṣe ń lò. Akramakumullah. Ìpele kejì ìgbà tí Markaz tí Sheikh Raji dé Akramakumullah. máa ṣe ń lò títí tí Sheikh Raji fi lọ. Akramakumullah. Ìgbà tí Sheikh Raji lọ máa ṣe wá ń lò Akramakumullah. títí tí wọ́n fi ṣaláìsí. Ó jẹ́ ìpele mẹ́ta. Akramakumullah. Ìpele àkọ́kọ́ yẹn wọn ìbí àwa yẹn ni pé wọ́n ṣe ń lo Anakumullah. àmọ́ ọmọ ọ̀bátàn yóò bá rọba àrọ́bá nìyí bàbá tàn. Allahu Akbar. So èyí tá a bá ní pé bí wọ́n ṣe ń lò wọ́n bá ti wọ ilé kéwú wọ́n ṣe ń lò ní wọ́n lò pẹ̀lú àwọn ọmọ ilé kéwú Akramakumullah. wọ́n lò bẹ́ẹ̀ wọ́n sì ṣe ìdádù durus Akramakumullah. fún wọn
gbogbo ọmọ torí wọn nígbà yẹn àwọn ọmọ ti ẹni tó ti ń dàgbà ẹni tó wà ń ta ní ìdájí tálítà ìdájí kó náà máa yọ kó máa kọ́ àwọn húlá ìdájí àmọ́ nǹkan tó fẹ́ kọ́ wọn yẹn yóò lọ gba ìdádù ẹ̀ lọ́dọ̀ bàbá so wọ́n ó sì fún ní ìdádù dúró sí yẹn kò gbọ́dọ̀ má wà òun ti yọrí ju àwọn tí wọ́n tún wà lẹ́yìn lọ kóun náà wá gbẹ̀kọ́ tí ó kọ́ wọn. bẹ́ẹ̀ ni kì í ṣe pé kó kàn wọ kíláàsì kó máa kọ́ wọn ní nǹkan tó bá wọn rárá. tí ò ní jẹ́ kìtàbù ras. rárá nǹkan tó fẹ́ kọ́ wọn yẹn ó gbọ́dọ̀ gba ìdádùdúró sí ẹ̀ kó tó lọ kọ́ wọn bí ò bá wá bàbá ó yọ sí lọ́nà mi. La ilaha illallah. so ìyẹn jẹ́ àkọ́kọ́ wọ́n ṣe ń lò ní ẹ̀tàn fi ń sùn wọ́n ṣàdúrà wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n sì sùn so ìgbà tí Sheikh Raji dé Allahu hayatahu bàbá ti fọkàn balẹ̀ pé mo ti ní ẹni tí mo fẹ́ tí mo fọkàn tán bá irú báyìí bọ́ bá ti ẹ̀já sí pé ikú á dé gram mo lẹ́ni tí mo lè fẹ̀yìn lẹ̀ fún tó gbọ́rọ̀ mi yé tó gbọ́ yé tó dẹ̀ mọ ìdára ṣe akramakumullah kò ń ṣe pé mọ kíwú nìkan lásán ó tún mọ ìdára ṣe tó mọ ìdára ṣe administrative aspect bẹ́ẹ̀ ni so ní Sheikh Raji akramakumullah bàbá dẹ̀ ti sọ ńgbà tí wọ́n ti ń ṣe pé táwọn bá ti fi kọ́yàn fún ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bẹ́ẹ̀ ni ìyẹn ni pé táwọn fi kọ́yàn lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ó sinmi àwọn ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n táwọn fi kọ́ wọn yẹn wọ́n á máa bá a lọ wọ́n ti mọ báwo lè tó lè kéwú ṣe àwọn wà jókòó tí ó tàlíf Allahu akbar pé àwọn fi wíwọnú kíláàsì ilẹ̀ fáwọn ọmọ táwọn kọ́ fúnra wọn bẹ́ẹ̀ni àwọn máa wá ṣe tíra bẹ́ẹ̀ni akramakumullah so ètò wọn ni ẹ ìbátájìlá jí wà ń bí 1972 Markaz ṣe édò ìṣìrí édò ìṣìrí ni ẹ àwọn èèyàn kọrin gbogbo kálukú ṣe àwọn Professor Baki Sheikh Idris Ọlọ́run kó forí jì wọ́n Alebi then afa Abubakar Erubu Allahu hayatahu wọ́n kọrin nígbà yẹn àwọn wà ní tọ́ọ̀lìb ẹni pé wọ́n jáde ní 1972 àwọn jáde wọ́n bá ti jáde yẹn àwọn náà bọ́ sí sílkùlẹ̀ mọ̀dàrísìn so wọ́n ṣe yẹn nígbà yẹn bàbá tí bàbá bá ti wálé kíú láàárọ̀ wọ́n ìjọ máa wọ́n pẹ́ pátápátá aago 9 wọ́n ti délé kíú láago 9 àwọn náà máa wọ kíláàsì wọ́n ní iṣẹ́ tó ń kọ́ wọn ní tòjí but kò ń ṣe gbogbo iṣẹ́ mọ́ Sheikh Raji ó ní mawad then bàbá náà ní mawad so ìgbà yẹn bàbá tó bá dẹ̀ ti dago méjì tó bá ti kírun tán bàbá wọ mọ́tò wọn lọ lé padà ni
wọ́n kírun pẹ̀lú àwọn ọmọ kéwù. bẹ́ẹ̀ ni wọ́n bá kírun tán wọ́n ń lọ lé nìyẹn, wọ́n ní nǹkan kan tán tó ń dúró ṣe. wọ́n bá ṣe wọ́n á sùn, wọ́n bá délé. ìgbà yẹn kò sí go slow rẹpẹtẹ tó gbogbo eléyìí, so wọ́n délé wọ́n á sùn. Ó dà inú ilé àgbọ́dọ̀ orí tó ẹsẹ̀ la fi ń rìn, torí o gbọ́dọ̀ wọ́ ẹsẹ̀ débi tó fẹ́, débi tó máa jí rárá. so tán bá ti di bí aago 4 kọjá, aago 5 lọ wọ́n á ti jí. tán bá jí yẹn wọ́n á kí àlásàrì. tán bá kí àlásàrì, rédíò wà lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí, so wọ́n á gbọ́ BBC. so tán bá gbọ́ wọ́n á fi rédíò yẹn lẹ̀. so ìyẹn ti ó jẹ́ normal routine. so tán bá ti wá délé tán fi rédíò yẹn lẹ̀, tán gbọ́ rédíò dìgbà yẹn wọ́n máa ṣe tìláwà. Allahu Akbar. wọ́n á ṣe tìláwà Quran fúngbà díẹ̀, kò ń ṣe gbogbo ìṣe kí wọ́n wá jókòó ti tìláwà. so wọ́n pàdé, wọ́n á ka tírà mi. tán bá ka tírà, tán bá máa kọ nǹkan wọ́n á kọ rúrú. wọ́n ní dáfítàrù tán fi ń kọ, wọ́n ní báírò. so wọ́n á kọ, tán bá kọ yẹn ibẹ̀ ni magribi máa bá wọn. magribi dé wọ́n pàdé. in tí wọ́n bá ń kọ lásìkò yẹn wọ́n pàdé, wọ́n ṣàlùwàlá. wọ́n bá ṣàlùwàlá wọ́n á kírun. tán bá kírun wọ́n á jókòó sí balkoni bẹ́ẹ̀. tán bá jókòó sí balkoni wọ́n á nájú, wọ́n á sinmi díẹ̀, wọ́n á ṣe. wọ́n fẹ́ bá àwọn ìyá wa kan sọ̀rọ̀ ni, wọ́n fẹ́ ṣe kí ní àwọn èèyàn wọ́n lọ bá wọn, wọ́n bá wọn sọ nǹkan tó bá fẹ́ sọ. wọ́n á kúrò ń bẹ̀. àlejò tó bá dé bá wọn lẹ́yìn magribi yẹn yóò bá wọn sọ nǹkan tó bá fẹ́ sọ. so wọ́n bá ti wá ṣe tán, wọ́n ní prógrámù kan tó máa ń wò lórí tẹlifíṣàn. ìgbà yẹn village headmaster Èjìwùnmí, bàbá máa wò wípé eléyìí tó ń sọ̀rọ̀ yìí, eléyìí mi. so wọ́n bá wò, wọ́n á gbọ́ news aago 9. wọ́n bá gbọ́ news aago 9 yẹn, so ibẹ̀ náà ti fẹ́ jẹun. wọ́n á jẹun, wọ́n á mu tíì. wọ́n bá mu tíì, so wọ́n á wà bẹ́ẹ̀ yẹn. aago 10 wọ́n á lọ sùn. so wọ́n á lọ sùn yẹn lóru tán fẹ́ wọ́n lè jí. tán bá wọ tọ́ílẹ̀tì, tán bá di pé kíni wọ́n ti bẹ̀, wọ́n lè yẹn náfílà, wọ́n lè ṣàdúà míì téèyàn ò ní mọ̀. so tó bá dá ṣùbá wọ́n jí, wọ́n ká ṣùbá. tó bá ká ṣùbá yẹn wọ́n ṣe àdúà làwázìmù míì tí wọ́n bá ń ṣe. but kìí ṣe pé kán tó tẹ̀sùbá rẹpẹtẹ, ò ní rí tẹ̀sùbá 33 ní tẹ̀sùbá wọn. so inú ẹ̀ ni lázìmí àdúà tí wọ́n máa ń ṣe
tán ti fi yẹn kọ́ wa. Astaghfirullah al-azim allazi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi. 33 náà ni. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad. 33. So wọ́n ṣe gbogbo tán bá ṣe yẹn, wọ́n wo tìláwà Quran, wọ́n á kó tán bá ṣe tán, wọ́n á parí ẹ̀ láàárọ̀ yẹn náà. Láàárọ̀ yẹn ó yàtọ̀ sígbà kan, ó tún ti change sígbà àkọ́kọ́. ìyẹn ni ma qabla insha'il markaz. Ma qabla insha'il markaz wa ba'da insha'il markaz. So dáa pé wọ́n ṣe ṣèfí. Mi ní sọ iye tán máa ṣe lójúmọ́. So wọ́n ṣe ṣèfí, wọ́n sì parí ẹ̀ kan tó jáde sẹ́nì kankan. Ìyẹn bẹ́ẹ̀ ìgbà tí wọ́n ṣe inshal markaz títí tí wọ́n fi dá gègé yìí, wọ́n gba àwẹ̀ níjọ́ alárùbá, àlàmísì, jímọ̀. Wọ́n lè má gbààwẹ̀ níjọ́ jímọ̀, àti wọ́n gbà yẹn. Wọ́n bá ti gbà bẹ́ẹ̀ tí wọ́n gbogbo àwọn routine tí wọ́n máa ń ṣe ni. So tó bá dijọ́ eléyìí tí wọ́n wá ṣe yìí, wọ́n ṣe dijọ́ ní gbogbo ọjọ́ ojoojúmọ́ èyí tí mo sọ kalẹ̀. So wọ́n dẹ̀ ní rí wọn ní gbangba tí wọ́n ń ṣe nínú yàrá wọn. Ni wọ́n ṣe, wọ́n sì jáde. Wọ́n bá jáde tán bá jókòó sí kíní, oúnjẹ àárọ̀ wọ́n gbé wá, wọ́n ka newspaper. Wọ́n bá ka newspaper yẹn, wọ́n á jẹun. Tán bá jẹun tán, wọ́n bá ìmúra tí wọ́n fẹ́ múra pápápá ilé kíú lágége. So wọ́n ṣe yẹn. Wọ́n bá wálé kíú, wọ́n padà ní gbogbo nǹkan routine tí wọ́n máa ń ṣe nìyẹn. Akramakumullah. Kí Ọlọ́run kí ó járí ń pẹ́sà. Naam. Àwọn ojoojúmọ́ ni wọ́n máa ń wá lè kíw? Ojoojúmọ́ ni. Wọ́n ní Saturday, wọ́n ní Sunday. Rárá o. Àfàlàmísì wọ́n ní wá. Lálàmísì wọ́n máa wà nílé. Ní pé ọjọ́ àlàmísì nìkan lọ́jọ́ tán máa fi ń sinmi. Òun lọ́jọ́ tán máa fi ń sinmi. Ìsìn àlè pé yẹn náà ní sinmi. Torí ìjọ yẹn ó lè jẹ́jọ́ mítìnì rábítà, wọ́n á lọ ọbẹ̀. Ìjọ yẹn ó lè jẹ́jọ́ wọ́n fẹ́ gbàlejò, ẹni tó bá fẹ́ á kí wọn, wọ́n á sọ̀rọ̀ míì, wọ́n á ọ̀rọ̀ tó jẹ mọ́ hayatu ijtimaiya, wọ́n á bá wọn dá sí. Ìjọ yẹn wọ́n lè fẹ́ lọ kí ìkánnú àwọn bàbá wọ̀nyí, bí bàbá àtàrágbá, bí kíní. Àlàmísì yẹn ni wọ́n máa lọ, wọ́n á lọ kí wọn. Ó jẹ́ normal routine. Kí Ọlọ́run kí ó járí ń pẹ́sà. Ẹni ẹ pín àwọn yaumiyat tí wọ́n sí mẹ́ta. Ẹ ti ṣàlàyé nígbà tí wọ́n dá markaz sílẹ̀. Ibi tá a fẹ́ lọ níbi tẹ́ sọ fún wa pé al-amidu thani lil markaz, Sheikh Raji Suleiman. Àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe yìí, àlàyé tẹ́ ṣe fún wa yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún wa, ó ń jẹ́ pé al-a'malul mukathafa, iṣẹ́ yìí pọ̀ lọ́rùn bàbá nìkan. Àwọn nìkan wọ́n máa wọ class. Àwọn nìkan ni wọ́n tún ṣe i'dadu durus fún àwọn mudarrabun. Àwọn nìkan. Ìgbà tájì rájí dé, wọ́n stọ́pù ìyẹn o. Òun náà fẹ́ sọ pé al-amidu thani lil markaz àsìkò wọn yìí ní 1972. Ṣíṣẹ́ tájì rájí dé. Tí wọ́n dé
1970 1970 akramakumullah 69 ni wọ́n dé akramakumullah 70 náà bẹ̀rẹ̀ iṣẹ́ Markaz. akramakumullah iṣẹ́ yẹn iṣẹ́ bàbá dínkù díẹ̀ ni àbí ó dínkù dáadáa? Ó dínkù dáadáa. Tàlífù wọ́n ṣe tàlífù, wọ́n wọ kíláàsì, wọ́n kí jímọ̀, inú àwẹ̀ wọ́n ṣe tafsir, so lálẹ́ wọ́n ṣe wáàsí kún gbogbo ti tẹ́lẹ̀ o. Bẹ́ẹ̀ni sà. So but wọn ìyẹn ò dúró torí ìyẹn wọ́n ṣe normal thing nìyẹn. Wọ́n kí tó ní ẹ sọ pé iṣẹ́ wọn dínkù dáadáa, gbogbo àwọn nǹkan tó tún ń ṣe iná rẹ̀ tún ka ìsà àwọn fẹ́ kẹ́ sọ àwọn jánìbù tó dínkù iṣẹ́ wọn ní Markaz táwọn wọ class ó dínkù. Kìí ṣe pé wọ́n ń wọ class náà o. Ṣe dárúsọ àmù lọ́ máa ń ṣe fáwọn ọmọ ní? Rárá wọn yìí ṣe dárúsọ àmù gbà yẹn. Wọ́n yìí ṣe dárúsọ àmù. Wọ́n ń wọ kíláàsì Ula Tòjí, Tania Tòjí, Tálítà Tòjí. Ó ní subject tí wọ́n ń kọ́ wọn. Àwọn subject tó dẹ̀ le náà ni. Wọ́n á kọ́ wọn ní mọ̀kọ́mọ̀, wọ́n á kọ́ wọn ní usulul fiqh, wọ́n á kọ́ wọn ní falsafa, wọ́n á kọ́ wọn ní àkídà. So al-falaq wa nujum wọ́n á kọ́ wọn. So ó jẹ́ àwọn mawadu tí wọ́n ń kọ́ wọn. Bẹ́ẹ̀ sọ pé ṣé wọ́n dínkù iná ẹnu bẹ́ẹ̀ ti sọ iná kò tí ìjọba yẹn pé ó dínkù dáadáa. Bẹ́ẹ̀ ni àmọ́ náà mina raha ó sì wá. Ó wá dáadáa. Ibi ẹlẹ́kẹta ìmọ̀ wá fẹ́ jẹ́ kẹ́ bá ní tẹ̀rkíz lé. Nígbà tí Sheikh Raji Suleiman wá lọ ìpín ẹlẹ́kẹta nìyẹn hatta al-wafat ṣeṣe bàbá tó wá tààrà kámẹ̀ sí ní àbí. Ìgbà tí Sheikh Raji wá yẹn bàbá ń lọ lé láago méjì after zuhur wọ́n lọ. Ìgbà tájì Raji fi ṣẹlẹ̀ tájì Raji lọ òun ni bàbá di pé wọ́n máa ń pẹ́ díẹ̀, wọ́n á dúró wọ́n bá kí àìlà alásàrí lè bá wọn kan tó kúrò torí kò sẹ́ni tí wọ́n fẹ́ fi iṣẹ́ yẹn lẹ̀ fún. Allahu Akbar. Kò sí ẹlòmíì tó lè gbé tó ní kàfáà tí wọ́n dẹ̀ trust bí Sheikh Raji Suleiman. Kò sí wọn trust anybody mọ́. Ilmiyan kò sẹ́ni tó lè wa idariyan. Káì. Bàbá èsì fi ọ̀rọ̀ pé ẹnìkan yí pé ẹni tí mo ń fi ọ̀rọ̀ mi lọ rí nínú àfáà Markaz ní pé èmi ló sọ fún kò sọ fẹ́ni kankan rárá. Ọ̀rọ̀ tó bá ti jọ́rọ̀ dára gbogbo kálukú ló tọ́ sí. Gbogbo kálukú ló máa gbọ́. Àwọn ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ tó lágbára gidi ní èyí tẹ́ kọ́ wa ní àárọ̀ yìí lórí ibi tí àwọn kìíní ẹ̀ tó dé. Ọ̀rọ̀ kò yẹ kí á rí ọba Mudiru Markaz pẹ̀lú. Lẹ́bẹ̀ ibi tí bàbá ti dá wa lẹ́kọ̀ọ́ sọ yìí, ìbéèrè kan tí ó fara hàn sí mi ọ̀rọ̀ ẹ̀ tí wà pẹ̀lú mi ti pẹ́ ká tó wọ Markaz láti gbọ́ wà sí. Afá àbúṣe wà sí wọn sọ mẹ́ pé ṣé káádà mo sọ nígbà tó kù sáta tí wọ́n gbòòrà yìí. Tí bàbá ní ó láwọn àsìkò kan, afá yẹn sọ̀rọ̀ pé Súfì ń bẹ Súfì ò sílẹ̀ ní o, bọ̀tì ní Zàyìrí. Wọ́n ní ṣé káádà mo fọ́ra wọn sọ pé ìgbà tó kù sáta tí àdá fẹ́ kù láyé, bàbá ní láwọn àsìkò kan, àwọn láwọn àdúrà kan, àwọn láwọn ọkọ̀ náà nǹkan táwọn ọmọ tilẹ̀ mọ́rí ṣe. Àfáwọn sọ ní ṣákìlú bẹ́ àbá máa ń ṣe kálúwà pé ó wá táwọn kankan tọ́lọ́ máa ń ṣí gàgẹ́ ìfáwọn pé tí yóò bá kú lọ́pọ̀lọpọ̀ gbà. Àfáà yẹn sọ pé sí Ádámù àmọ́ mọ̀
wọ́n sọ pé àfáà báyìí àwọn gbúrú ẹ̀ wọ́n pẹ́ ṣé kò sí tó ṣe ó lè tóbi jọ́ kẹta ó níṣẹ́ dé pé àfáà báyìí ṣaláìsí pé táwọn ẹ̀mọ́ rí pé ọ̀rọ̀ bá ní ẹ̀ṣẹ́ Ádámù yẹn lágbára wọ́n ní Ádámù wá nígbà táwọn wá bẹ̀rẹ̀ sí kọ́mọ kí ayé ògbà wọn láti máa ṣàdúrà púpọ̀ àbí máa fa àwọn ọkọ̀ ọlọ́run tí sọ̀rọ̀ bí tí ó sọ̀rọ̀ bí mukashaf báwọn ní ṣe Ádámù ní kìíní yẹn wá dínkù nígbà táwọn ní tẹ́lifíṣì lérí ọ̀rọ̀ ìmọ̀ kọ́mọ ń kéwú pé àwọn ò rí kíní tọ̀hún dáhùn máa rí mọ́ ṣé ọ̀rọ̀ yìí kí ni mọ̀dá sí ààrẹ̀sà sọ́lá láàfíà kálẹ̀ ní dáàtọ̀ pẹ́lẹ̀ pẹ̀lú ìsà ó lálàáfíà àmọ́ kò tún lálàáfíà ó lálàáfíà àmọ́ kò lálàáfíà ibi tó gbà lálàáfíà ni pé òótọ́ ni káṣfù a máa ṣẹlẹ̀ kì wá ṣe pé nítorí pé wọ́n fi ilẹ̀ ni ò ṣe wá mọ́ ìgbà tá ń wí yìí ìgbà tí wọ́n máa jókòó tí wọ́n ń ṣe káṣfù a máa ṣẹlẹ̀ nítorí pé wọ́n níṣẹ́ méjì tí wọ́n máa ṣe ń gbà yẹn wọ́n kọ́ mọ́ ń kéwú nígbà náà kódà tí ìkọ́ mọ́ ń kéwú tó pọ̀ ju ìsìn lọ tó pọ̀ ju ìgbà tí wọ́n fẹ́ kú lọ so àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní pé bóyá nǹkan tí wọ́n ń wí kò yé ẹni yẹn dáadáa nǹkan tó ń wí ni pé àwọn àsìkò kan wà tó yá sí pé èyàn ó máa darí lọ síbi tasawuf dáadáa bàbá ò fìgbà kan fi tasawuf lẹ̀ wọn ò fìgbà kan fi lẹ̀ láyé ìdá ṣe pé ńgbà kan ni wọ́n ń ṣe ó wá dìgbà kan wọ́n ṣe mọ́ wọ́n fi lẹ̀ rárá tí wọ́n fi kú wọ́n ń ṣe ni ó sì yé wọn dáadáa ìyẹn jẹ́ òun ni mo kàn lè fi fèsì pé àwọn nǹkan wà tó yá sí pé a wo ìtàn Imam Ghazali òun náà انقطع عن التدريس ورجع إلى تأليف الكتابات إلى تأليف الكتب irú yẹn náà ni bàbá láwọn fẹ́ ṣe ṣé yẹn yọ Imam Ghazali kúrò nínú tasawufu yẹn rárá Imam Ghazali gan ni Sheikh Adam gbé síwájú kódà gbogbo gbàtán náà àwọn fẹ́ ẹ̀ǹkọ́ta àni tedris Imam Ghazali náà fẹ́ fi jọ tààlìfáàsì tán láwọn fẹ́ kọjá sórí ẹ̀ Imam Ghazali náà fẹ́ fi jọ àmọ́ zurufu ló tún wá dá wọn padà zurufu ló dá wọn padà gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe fún wa níbi bẹ́ẹ̀ ni torí kíní yẹn bá wọn lójijì tí Imam àti Sheikh Raji Suleiman ó bá wọn lójijì àmì tó wà ń díẹ̀ ó yé Ọlọ́run sì mọ̀ Ọlọ́run mọ̀ òun náà mọ̀ rẹ̀ ojú lásán kọ́ pé bàbá ti bọ́kì ládàá ìmáàdà yẹn pé tó pátápátá àti academic o àti administrative ẹni o stand bẹ́ẹ̀ni èyí tí wọ́n máa sọ fún tán sọ fájìrájí pé tó bá gbọ́ pé mo dákẹ́ ibi tó bá bá ẹ̀kọ́ dé ní mọ́sárì máa bọ̀ nílé Allahu Akbar ó tún mọ̀ wípé tọ́ wọ́n mọ̀ mọ̀dá ọmọkù kò sálòmí tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún ẹni tó bá sọ pé wọ́n gbé Markaz fún òun lálàá ni àlọ́ ojú fò so èyí nísìn ibì kan wà ń bí tí bàbá tó ń yànnà náà fún wa ẹni tí wọ́n bá ti kúrò ní ilé kéwú wọ́n máa sinmi díẹ̀ wọ́n ó sùn
tán bá dìde wọ́n kí irun asiri wọ́n bẹ́ẹ̀ sì gbọ́ rédíò Bẹ́ẹ̀ni. ẹ wá ní wọ́n yọ táìmù díẹ̀ lẹ̀ fún fámílì lójúmọ́ kẹni táwọn ya bá ní nǹkan sọ pẹ̀lú wọn àbí tán bá ní wọ́n bá lọ́rọ̀ sọ wọ́n bá wọn sọ akramakumullah. kìí ṣe pé wọ́n gbọ́ kìí ṣe pé bàbá gbọ́ ti fámílì Allah torí àṣìgbọ́ nìyẹn tó bá ní wọ́n gbọ́ ti fámílì wọ́n bí sì débi pé wọ́n ráyè ẹbí kò sí èèyàn bí sì débi pé kó má gbọ́ tẹbí èmi bí ṣe kéré mọ́ yìí àlàmísì mi ìjọ mi yóò kọ́ mi pẹ̀lú wọn wọ́n sì máa sọ̀rọ̀ ìtàn lọ́rin gbogbo ẹ̀ mọ́ra wọn fún mi ọjọ́ àlàmísì lẹ́yìn máa ń ṣe dìrasà ká sọ tàbá dẹ̀ travel tí mo tẹ̀lé wọn travel àwọn Ustaz Suleimani àfá Salati tán bá sun ọ̀dọ̀ bàbá ní sàlẹ̀ ibẹ̀ làwọn náà máa sùn tán bá sùn nílé lọ́mọdá tán bá sùn tílẹ̀ bá mọ́ wọ́n máa lọlé wọ́n máa lọlé wọn àfá Salati náà máa lọlé èmi ó máa ń kú èmi nìkan bólẹ̀ yóò lọ kò sí tán bá yọjú ní balkoni ta ló wà ń bẹ́ yẹn tí bá yọjú wá bí n ṣe mọ ìtàn ilé wa ó nìyẹn ọwọ́ já sí pé bí bàbá Sheikh Abdulbaki mọ́ sí máa ń mú Sheikh Adamu káàkiri tán fi ń mọ̀tàn ẹ̀yin náà mọ̀tàn lára bàbá nírú àwọn wákìfù yẹn mo mọ̀ kódà ìjọ kan wà tó yá sí pé àwọn Ustaz Suleimani wọ́n gbé wọn lọ sí Gánmọ̀ ò tí rí báyìí ń gbà yàn wọ́n gbé wọn lọ sí Gánmọ̀ níbi tá wá páàkì sí ọ̀nà ibẹ̀ lọ́nà Àfọ́n nìsìn ìyànà Àfọ́n so ibẹ̀ ni tòsí ibi tí ilẹ̀ wọn wà ń gan mọ́jọ́ náà so àwọn SARS wá lọ ó pè mí pẹ̀lú wọn ọmọ ajẹ́ bọ́tà làwà wọ́n wá ewé kí lélẹ́yìí èmi ò mọ orúkọ ẹ̀ ewé kí lélẹ́yìí èmi ò mọ wọ́n níbi àbáwọn ṣe máa ń mú àwọn báwọn ṣe dá ewé mọ̀ nìyẹn wọ́n wá ń sọ ewé yẹn fún mi pé ewé kíní kan lélẹ̀ so ó jẹ́ ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ so tí mo lè fún yín ní àpèjúwe tí mo lè fún yín lápé bàbá kìí ṣe pé bàbá débi pé wọ́n ráyè fámílì o gbogbo ààyè ni wọ́n rí èyàn á bímọ kò ní fẹ́ràn ọmọ ẹ̀ kó láwọn ànábì Ọlọ́run sọ àṣìgbọ́ nìyẹn ó lè má jẹ́ orúkọ bàbá tiẹ̀ kí mi má jẹ́ orúkọ bàbá tèmi wọ́n sì pé kálukú pẹ̀lú orúkọ bàbá rẹ̀ ní pẹ̀lú odòhùn lè àbá ẹ̀hìn kí Ọlọ́run kí ó járí pẹ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ṣe fún wa lénìí yóò tú àwọn èèyàn lẹ̀ níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdè tọ́rọpọ̀lọpọ̀ ń rí Sheikh Adamu ní kímọ̀ ni wọ́n mọ̀ báwo ni bàbá ṣe ń lò gbésí ayé wọn ẹ ti jẹ́ ká mọ̀ ní sí pé bàbá ń ṣàdúà dáadáa wọ́n máa ń ṣàdúà kọ́dà gbogbo àdúà tí wọ́n ń fún wa ní Markaz bí tá ń ṣe inú àwọn làwázìm míì tí bàbá ń ṣe ni wọ́n sì máa tìláwà Kùránì dáadáa so gbogbo àwọn nǹkan yìí ẹ̀kọ́ tí wọ́n bá wà nú mọ́tò nígbà míì tí wọ́n ń gbé wọn bọ̀ láyége wọ́n á ṣí Kùránì wọ́n máa wò kọ́dà tí wọ́n bá ń gbọ́ wà sí bàbá ẹ̀yin ó rò pé wọ́n ha gbogbo Kùránì tán láti bí tìláwà ni bẹ́ẹ̀ni so àfáà mi ké Fátíhà tì nísìn bẹ́ẹ̀ni kọ́nà kí ó sọ wa ní bàbá Mọ̀lánà Sheikh Adam
àlékún ẹ̀mí gígùn àlékún ìkẹ́ Ọlọ́run kọlọ́kọ́ máa bá ṣe fún ẹ̀mí wọn gùn náà ni torí sẹ́yìn ò dákẹ́ láìjọ́ tí wọ́n ti lọ over 31 years nísìn ó sì dàbí ẹni pé wọ́n wà nínú kíláàsì lọ́wọ́ báyìí náà ni kọlọ́kọ́ ṣàlékún kẹwọn bisimilahi kulu wallahu Maulana Mudiru Markaz àlékún ṣe Ọlọ́run àlékún àsọbádé àlékún wìkọ́yà àlékún ìnáyà Ọlọ́run má kàtẹ́ntì ẹ̀kú lórí olè bàbá láyé laqad ja'akum karramna bani adam wa hamalnahum fil barri wal bahr wa razaqnahum min at-tayyibat wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab subhana rabbika bil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi rabbil alamin. بل ملايين ركنا صفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء حبيب الملايين ركنا الصفا مدير